a máa kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, èyí ò ní jópin fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣọjọ́ sátidé tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká mu omi tútù, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ya bílíọ̀nù 27 27 bílíọ̀nù náírà sọ́tọ̀ fún àwọn owó ìfẹ̀yìntì àwọn tí wọ́n ti jẹ́ olórí adarí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yálà láyé ológun tàbí alágbádá, gẹ́gẹ́ bí owó náà ti wà nínú owó ìṣúná owó ọdún 2025 èyí tí ààrẹ Bọ́lá Tinubu tẹ́ pẹpẹ rẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí níwájú ìjókòó àwọn ọmọ ìgbìmọ̀ asòfin àgbà méjèèjì nílùú Àbújá. Nígbà tí Tinubu ṣe lálàyé, ó ní ẹni bá ti ṣiṣẹ́ dédé ó yẹ kó ní àsìkò ìsinmi tó ń ti ìgbádùn. Ó ní bó ti wà láti kọ́ ṣe bẹ́ẹ̀ náà ló ń bẹ nísìnyí tí ó sì máa lo bẹ́ẹ̀. Ó ní nípa ìdí èyí ó di dọ́gbọ́ngbọ̀n láti lè ya owó náà sí ọ̀tọ̀ fún àwọn olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, igbákejì wọn, àwọn tí wọ́n ti jẹ́ olórí òṣìṣẹ́ àti àwọn tí wọ́n ti bá ààrẹ ṣiṣẹ́ pọ̀ tí wọ́n di ipò kan eléyìí tó lọ́rìn mú pẹ̀lú àwọn ààrẹ tẹ́lẹ̀ rí lórí ilẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Tinubu ti sọ̀rọ̀ náà di mímọ̀, kò ṣàmẹ́nubà díẹ̀ nínú àwọn èèyàn ọ̀hún tí ó nípa nínú owó ọ̀hún bílíọ̀nù 27 èyí tí wọ́n yà sọ́tọ̀ nínú ètò ìṣúná owó ọdún 2025. Níbẹ̀ láti rí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, bákan náà Goodluck Ebele Jonathan, Muhammadu Buhari. Lára àwọn tí wọ́n jẹ́ igbákejì ààrẹ láti rí Muhammadu Sambo, bákan náà Atiku Abubakar, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò. Àwọn tí wọ́n jẹ́ ológun láti rí ajagunfẹ̀yìntì General Yakubu Gowon, Abdulsalam Abubakar. Ó ní àwọn méjì wọ̀nyí ó ní ó di dandangbọ̀n kí àwọn náà gbà, àti Ibrahim Babangida. Bákan náà láti rí ajagunfẹ̀yìntì eyín General Ebute àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tí wọ́n fi orúkọ wọn léde wípé wọn yóò nípa nínú owó ọ̀hún nígbà tí ó bá fi di ọdún 2025, gẹ́gẹ́ bó ti wà lákọsílẹ̀ eléyìí ìtẹ́pẹpẹ ìṣúná owó ọdún 2025 èyí tí Bọ́lá Tinubu tó tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àwọn aṣòfin. Ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ ìrètí àti ìgbàgbọ́ nù nínú àjọ tó ń ṣe kòkárí ètò ìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jù wípé kò sí nǹkan kan rere tó lè ti Násárẹ́tì àjọ INEC jáde mọ́ látàrí ìjọba orílẹ̀-èdè yìí ìwà jẹbánu, ìwà màkàrúrù, jìbìtì, olè àti ìwà àìnífẹ̀ẹ́ èyí tí àwọn olórí wa tí wọ́n gbé wọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kíní ọ̀hún ó ti dọ́dọ̀ àjọ elétò ìbò tó ń ṣe kòkárí ètò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn náà wọn ní òtítọ́ kankan mọ́ o. Wọ́n yí ní àwọn ọ̀rọ̀ tó ti ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jáde lẹ́yìn ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní orílẹ̀-èdè Ghana èyàn nínú ọdún èyí tí a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ẹni tó jẹ́ alága gbogbogbò fún àjọ INEC lórílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub, ó jẹ́ ọ̀kan nínú àwọn olùfojúsùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ètò ìbò èyí tó kópa nínú ètò ìbò torílẹ̀-èdè Ghana, tóun náà sì lájú rẹ̀ sílẹ̀ dáadáa láti rí wípé lótìtọ́ àti lódodo orílẹ̀-èdè Ghana wọ́n ní ètò, wọ́n sì ní ìbẹ̀rù. Wọ́n ní ètò ìbò pa nínú ètò ìbò torílẹ̀-èdè Ghana, tóun náà sì lájú rẹ̀ sílẹ̀ dáadáa láti rí wípé lótìtọ́ àti lódodo orílẹ̀-èdè Ghana wọ́n ní ètò, wọ́n sì ní ìbẹ̀rù. Wọ́n ní ètò ìbò ń kẹsẹ̀ járí láìsí màkàrúrù kí gbákanbọ̀kan nínú tàbí àwọn ọ̀bàyéjẹ́ tí ń ba àpótí ìbò jẹ́ o. Wọ́n lè yẹ kí èyí jẹ́ ọgbọ́n ẹ̀kọ́ fún Mahmood Yakub tó jẹ́ alága àjọ elétò ìbò orílẹ̀-èdè Nàìjíríà
wípé ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Ghana kóhun náà lè mú ọ ní ṣùgbọ́n òtítọ́ kò lè jáde látàrí wípé àwọn náà wọ́n ti lọ́wọ́ nínú àwọn jìbìtì eléyìí tí ò ṣe fẹnu sọ. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Nàìjíríà ti wá sọ̀rọ̀, wọ́n ní inú àwọn dùn wípé Yakubu tí í ṣe alága àjọ INEC ilẹ̀ yìí, òun náà rí bí ètò ìbò orílẹ̀-èdè Ghana ti lọ, tí wọ́n sì gbé oríyìn fún orílẹ̀-èdè Ghana àti àwọn tí wọ́n wá láti ilẹ̀ òkèrè láti wá wo bí ètò ìbò ń ṣe lọ. Díẹ̀ nínú àwọn ọmọ Nàìjíríà èyí tó sọ̀rọ̀ tó ń tẹ̀dùn ọkàn wọn ńlá ti rí ọ̀gbẹ́ni kan láti ìpínlẹ̀ Ondo, Honorable Stephen Adéwálé, òun náà sọjú wòye rẹ̀. Bákan náà láti rí ọ̀kan nínú àwọn tó ń sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó tún bẹ lókè òkun, tóun náà sọ títí rẹ̀. Ó sì sọ, ó ní bá a bá wò dáadáa orílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe wípé wọ́n léèyàn ṣùgbọ́n ìwà òtítọ́ òun ló sọnù. Ọ̀gbẹ́ni Adékúnlé Ayọ̀ọ́lá tóun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì bẹ ìjọba ilẹ̀ yìí wípé tí wọ́n bá fẹ́ kí orílẹ̀‐èdè Nàìjíríà ṣe àṣeyọrí, ìwà òtítọ́, ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run wọ́n gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn lókun àyà wọn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ń tan ni tó bá ń tan ni tá ò mọ̀ wípé ń tan ni, ẹni tí ń tan èèyàn náà yóò mọ̀ wípé òun ń tan èèyàn lótìtọ́ o. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà ló dàbí ẹni wípé ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé-iṣẹ́ ìfọ epo ìjọba tó ń bẹ nílùú Port Harcourt kò yé wọn mọ́. Gẹ́gẹ́ bí aṣojúkọ̀ròyìn ilé-iṣẹ́ wa àti àwọn oníròyìn kan tó gbéra pa láti fojú ṣùnùkùn lọ́wọ́ ọ̀rọ̀ ṣùnùkùn ilé-iṣẹ́ ìfọ epo ìlú Port Harcourt lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà yìí ni wọ́n jẹ lábọ̀ wípé bá àbá nípa arọ́ tanra wa o. Wọ́n ní kò sí wípé wọ́n ń gbé epo jáde àbí lílọ bíbọ̀ àwọn ọkọ̀ àjàgbé èyí tó ń gbé epo wọlé gbépo jáde nílé iṣẹ́ ìfọ epo èyí tó wà nílùú Port Harcourt ọ̀hún, látàrí pé lọ́wọ́ báyìí iṣẹ́ ti dúró wámú, kò síṣẹ́ kankan tí wọ́n ṣe ń bẹ̀, wọ́n sì fọ epo kankan jáde mọ́ bí tí ń kó kéré mọ́tò, wípé gbogbo rẹ̀ ló ti wà ní títì pa látàrí àwọn ibì kan tí wọ́n ní ó tún daṣẹ́ sílẹ̀. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn èyí tó ṣe àyẹ̀bẹ̀wò síbẹ̀ jẹ́ lábọ̀ wípé lọ́wọ́ báyìí tẹ́lẹ̀ tó jẹ́ wípé àwọn ọkọ̀ tí ń gbé epo jáde ń ṣe ni wọ́n máa fi orí kan orí fẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ tí wọ́n sì máa fi ẹ̀yìn kan ẹ̀yìn láti rí pé àwọn náà wọ́n rí epo gbé jáde. Wọ́n lámọ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí o, wọ́n ní kò sí agolo mílíìkì èyí tó kéré jù tí epo ń bẹ nínú rẹ̀ nílé iṣẹ́ ìfọ epo ọ̀hún tí ẹnikẹ́ni kò sì lè sọ ohun tó fà á, pẹ̀lú owó gọbọi èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ti ná sílé iṣẹ́ ìfọ epo ọ̀hún, èyí tó sì jẹ́ ìyàlẹ́nu fún àwọn oníròyìn tó lọ bẹ̀ wípé kò yẹ kó dáwọ́ dúró. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ iléeṣẹ́ ìfọ epo Dangote èyí tó wà ní ìpínlẹ̀ Èkó, wọ́n ní láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ epo ni wọ́n ń gbé epo jáde nítorí tìkẹ́tìkẹ́ tí wọ́n sì ń gbé epo rọ̀bì wọlé tí wọ́n fọ́ jáde fún lílò àwọn ènìyàn. Wọ́n ní ó ṣe wá jẹ́ tìlú Port Harcourt èyí tó ṣẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò tí ì pé oṣù kan ló tútù dẹnu kanlẹ̀ báyìí. Wọ́n lọ jẹ́ wípé ìjọba àpapọ̀ àti àwọn àjọ NNPCL ni wọ́n ń fi ẹ̀kọ́ tanná fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti hùwà àìṣòótọ́ pẹ̀lú ilé iṣẹ́ ìfọ epo ọ̀hún, gẹ́gẹ́ bí àwọn oníròyìn bí wọ́n ti jẹ lábọ̀ lẹ́yìn tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ ìfọ epo náà. Ṣé kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa? Iná mọ́ ò rárá òun mà ló tún ṣiṣẹ́ ibi o ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Jímọ̀ nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, àdúgbò kan tí wọ́n pè ní Orí Ẹrù ní agbègbè Ìdíkan nílùú Ìbàdàn ni wọ́n ní iná ó ti ṣọṣẹ́ nílé alájà kan èyí tí wọ́n ní bàbá, ìyá àti ọmọ wọn ọkùnrin kan ni wọ́n jọ́lọ́run bá nípè níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá iná náà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti ìdarí àti dídẹ́kun wàhálà nílùú Ìbàdàn, eyín ọ̀gbẹ́ni Akínyìnká Yẹmí, òun mà ń ló sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà lónìí ní nǹkan bíi aago 4 ìdájí ó kù ìṣẹ́jú 16. Òun ni ẹ̀rọ alágbèéká ló ń dún lemọ́lemọ́. Ó ní ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Hasan lé agbègbè tòsí ibi tí iná òun ti ṣiṣẹ́ ló pe òun pẹ̀lú àwọn ènìyàn wípé iná ń jó ní agbègbè Ìdíkan ní Orí Ẹrù, eléyìí tí gbogbo àwọn òṣìṣẹ́ panápaná tó ń dòlà ẹ̀mí
tí wọ́n sì támọ́ra láti lọ síbẹ̀. Wọ́n ní nígbà tí wọ́n yóò débẹ̀, ilé alájà kan èyí tí iná ti mú òkè rẹ̀ ní iná náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi ọ̀hún, èyí tó sì mú bàbá ìyá àti ọmọ wọn ọkùnrin kan tó mú lọ sí ọ̀run. Wọ́n ní àwọn ènìyàn 5 ni wọ́n rí dóòlà ẹ̀mí wọn tó ń kó wọn ò ṣe, ṣùgbọ́n àwọn 3 lọ́jọ́ náà bá nípè pẹ̀lú àwọn dúkìá owó iyebíye tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọ̀gbẹ́ni ọ̀hún tó jẹ́ ọ̀gá àgbà tó ń dẹ́kun wàhálà àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ Ìbàdàn, ó sọ di mímọ̀ wípé àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ìsàlẹ̀ ilé náà ó lóhun kóhun ò ṣe wọ́n, bẹ́ẹ̀ sì ni dúkìá wọn nǹkan kan ò ṣe é, ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn àyè tí iná ti bàjẹ́ ní àwọn òṣìṣẹ́ panápaná rí dájú pé wọ́n pa iná ọ̀hún. Àwọn èèyàn tó ń dóòlà ẹ̀mí wọn èyí tó nílò ìtọ́jú nílé ìwòsàn wọ́n taari ẹ̀ lọ síbẹ̀. Àwọn èèyàn tó sì kú yìí ni wọ́n ṣe ètò láti kó ògbé òkú wọn jáde kúrò nínú iná náà tí wọ́n sì pa iná ọ̀hún. Wọ́n wá ṣe ìkìlọ̀ fáwọn ènìyàn wípé àsìkò tá a wà yìí ọ̀gbẹlẹ̀ paraku ni kí àwọn èèyàn kí wọ́n máa wà lójúlá lákànfí ṣọ́rí, kí wọ́n sì máa ṣàkíyèsí ohun gbogbo tó ń lo ná tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná nínú ilé. Ó ní ewúrọ́ kì í pa àwòdì, Ọlọ́run ò ní jẹ́ kí iná kó ṣe wá ní ibi nínú ọdún yìí àti lẹ́yìn ọdún yìí, gẹ́gẹ́ bí ọ̀gá àgbà bó ti sọ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlòdùn, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá àgbéléwò ọkùnrin tí í ṣe èdè Yorùbá pọ́nbélé ni eyín ọ̀gbẹ́ni Yínká Quadri, òun mà ń ló ti sọ ohun ojú rẹ̀ rí nínú ìròyìn ayédèrú ikú kan èyí tí wọ́n pamọ́ láàrin oṣù kẹfà ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Wàhálà tó dá sílẹ̀ àti ìbẹ̀rù tó mú bá àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò àgbáńláyé. Yínká Quadri tó sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tó farahàn láìpẹ́ yìí ló sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn bìkítà wàhálà àti àwọn ohun tó lè dá sílẹ̀ nínú ayé ènìyàn láti máa gbé ìròyìn ayédèrú ẹlẹ́jẹ̀ káàkiri, pàápàá jù ìròyìn tó ní ṣe pẹ̀lú ikú. Gẹ́gẹ́ bí Yínká Quadri, ó ní ṣàdédé lòun náà jí lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ yìí tóun rí lórí ayélujára èyí tí wọ́n sọ wípé òun ti di olóògbé tóun sì ń bẹ láyé bẹ láàyè. Ó ní lákọ̀ọ́kọ́ òun kọ́kọ́ wò wípé ẹni tó kọ èyí ó fi ń wá orúkọ àtohun tí ó jẹ ni, ṣùgbọ́n ó yẹ kó lo ọgbọ́n àti ọ̀nà míì eléyìí tó lè mú ìlọsíwájú bá àwọn ènìyàn tí wọ́n ń parọ́ ikú mọ́ àti òun tìká lára rẹ̀. Ó ní ọ̀rọ̀ náà ó dá ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn sílẹ̀. Gẹ́gẹ́ bí Yínká Quadri ní àwọn tó jẹ́ ọmọ òun kò sí kankan nínú wọn èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ilẹ̀ òkèrè ni wọ́n ń bẹ. Ó ní ọjọ́ mẹ́ta àtòun àti àwọn ọmọ ni wọ́n fi máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká. Ó ní lọ́jọ́ náà lọ́hùn-ún làwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní sọ wípé kò tí ì ju wákàtí péréte. Ó ní kódà ọ̀kan nínú wọn sọ wípé òun ṣẹ̀ bá dádì sọ̀rọ̀ tán ní ìwòye alẹ́ àná. Olóòtí wá jẹ́ kóun wá rí orúkọ àti ohun tí wọ́n kọ sáwòrán bàbá òun wípé ó ti di olóògbé kí Ọlọ́run fọ̀run kẹ́. Yínká Quadri ní gbogbo àwọn ènìyàn tí wọ́n máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri wọ̀nyí, ó ní àwọn ti fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Ó ní láìpẹ́ láìjìnà ìdájọ́ Ọlọ́run yóò ṣẹlẹ̀ sórí gbogbo àwọn oníṣẹ́ ibi tí wọ́n máa ń kọ ìròyìn ìbànújẹ́ nípa àwọn tí wọ́n jẹ́ amúlòdùn, ìlúmọ̀ọ́ká àti gbajúgbajà àwọn ènìyàn. Yínká Quadri wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́
olólùfẹ́ rẹ̀ pátápátá tó fi mọ́ àwọn ènìyàn wípé tí wọ́n bá ti rírúfẹ́ nǹkan wọ̀nyí èyí tó bá ní àǹfààní láti lè bá àwọn ènìyàn tí wọ́n bá parọ́ irú kú bẹ́ẹ̀ mọ́ tó bá ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n pè wọ́n kọ́kọ́ fi ìdí òtítọ́ ọ̀rọ̀ múlẹ̀ síwájú káwọn náà tó máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri gẹ́gẹ́ bí Yínká Quadri ti sọ ó ní ọjọ́ tí wọ́n sọ yìí jẹ́ ọjọ́ tó bu omi ọgbẹ́ sí ọkàn àwọn mọ̀lẹ́bí òun àti àwọn olólùfẹ́ òun tó fi mọ́ àwọn ọmọ òun ṣùgbọ́n olóhùn dúpẹ́ ò wípé kókó lára ọ̀tá lè irú ikú là á pamọ́dá irú ikú là á pamọ́kọ̀ ó ní àkìbókùn ẹyẹ lórí ìtẹ́ ó ní òun yóò lo àlàáfíà àti ìdùnnú nínú ayé títí dọjọ́ alẹ́ òun ni gẹ́gẹ́ bí Yínká Quadri bó ti sọ ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fi ìfẹ́ wọn sí lórí ìròyìn ọ̀hún lọ́jọ́ tó jáde ó sì gbà ládùúrà wípé gúnugún kì í kúlèwé kálukú wa ládàgbà ládògbò láṣẹ Elédùà gẹ́gẹ́ bí Yínká Quadri bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ètò náà. ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tún ròyìn míì mo gbà ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ ilé onílé wa ọ̀nà ònínà wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.